Ladies and gentlemen, I kí anybody. Ìjọba Lande ó ti jáde o nípa ọ̀rọ̀ ó ṣe kò ṣe òun àti bàbá tí. Ìjọba Lande ti jáde, ó ti gbé bàbá tí báyìí, ó ti gbé ṣépè. Àwa ọmọ tí à ń tẹ̀lé yín lẹ́yìn wípé àwa gan fẹ́ dàbí irú yín. Ṣé nǹkan tí a máa wá bá nìyẹn? Ẹ wo fídíò yìí. Bàbá tí oníkun dẹ̀ǹdẹ̀ ikùn lómi ẹ̀wà sórí bó ṣe blọ́ọ̀kù mi ní Instagram yẹn, make sure pé o blọ́ọ̀kù mi náà ní real life. Aláyé bàjẹ́ ẹ̀dá àwọn àgbáyé òsì. Ọlọ́wọ́lá pé bínú mi ṣe ń bàjẹ́ tí mo bá ṣe rántí bí mo ṣe máa ń pọ́n ẹ lé, tí n bá rí ẹ tí màá dọ̀bálẹ̀ fún ẹ tí màá máa pọ́n ẹ lé yẹn, wàá rí inú ẹ máa bàjẹ́ káyà ayé ẹ ni. Ìjọba Lande ó apologize sí àwọn fans tiẹ̀. Make apology video nípa fídíò tí mo post ní àárọ̀ nípa olórí burúkú bàbá tí yẹn. Olórí burúkú ni bí mo ṣe sọ yẹn, nǹkan ni mò ń ṣe apology fún o. Ẹ̀yin fans mi tí ẹ rí mi ní kárátà yẹn rí ni mò ń ṣe apology fún. Kẹ́ má wò mí níwò pé bóyá àbẹ́mi náà ti change, mo ti ya nǹkan mi. Àwa àtọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó dáa, torí nǹkan tá a bá gbìn òun náà la máa ká. Àṣírí ti tú báyìí o, kí gbogbo anybody wà ká wo fídíò yẹn, ká dẹ̀ subscribe sí YouTube channel tọ̀dọ̀ tèmi. Wá tó dùgbà mí àtúmọ̀ fún yín, torí pé àwọn ò ní ṣe fake life. Bó bá ṣe rí gangan òun la máa fún anybody. Ó ṣe jẹ́ gangan nìyẹn. Ọ̀rọ̀ yẹn ṣàánú lọ́hùn. Àsìkò tá a wà yìí, everybody kò sóbìnrin náà tó bá fẹ́ wọ ndọ́sì àfi kí ó máa gba pátá ń dìmú.